ìgbà tíjọba Tinubu ti wá sọ wípé òun ò subsidize owó hajj 2025 yìí sì pé ìwọ tó bá fẹ́ lọ sí ilẹ̀ mímọ́ láti lọ gbàdúrà wa wípé kó make sure pé mú owó ẹ̀ nínú àpò ẹ̀ even kó jẹ́ government official kó kan wọ́n ṣé kò ti wá di kò ti dójú ẹ̀ báyìí sí ṣé kò ti dójú ẹ̀ báyìí. It was confirmed that for the 2025 hajj there will be no concessionary exchange rate from the government for hajj fare payment for pilgrims, whether under state or private hajj operator. Ìjọba bàbá Tinubu ní 2025 hajj yìí o, àwọn ò ní sísì tí ìjọba wọn tó máa fi subsidize pé wọ́n fẹ́ fi kún owó tó fẹ́ lọ fi gbàdúrà wá ní hajj ilẹ̀ mímọ́ tó fẹ́ lọ fi ilẹ̀kùn má ṣètánì. Wọ́n ní àwọn ò ní owó. Ṣé mo pé last year 90 billion ni wọ́n kó sílẹ̀. Ọ̀rọ̀ yẹn dé di gbómi sí omi òtó apadà gbọ́ everything online wípé àwọn religious leader tí wọ́n kó owó fún pilgrim welfare committee ṣáàmà wọ́n kó owó wọ́n wá mú ṣéǹjì tó kù sórí ẹ̀ wọ́n wá jù sí ẹ̀yìn ti mùsùlùmí ilẹ̀ Yorùbá. Àwọn ìgbà tó dọ́wọ́ ti mùsùlùmí ilẹ̀ Yorùbá àwọn náà wọ́n tó pe kárí àwọn náà as usual Nàìjíríà ò lè grow. Nàìjíríà ò lè grow torí bẹ̀rẹ̀ látòkè títí dé sàlẹ̀ everybody ló ń wá opportunity any little thing tó bá grab by grab your copy ni. Báwo ni Nàìjíríà ṣe fẹ́ grow nígbà tó jẹ́ pé country yẹn ó ń ṣàìsàn kò sówó wọ́n máa ń yáwó tán fi ń mímí ṣùgbọ́n tó bá ti yá owó yẹn dé wọ́n á kó owó yẹn wọ́n á lọ fi develop another wọ́n á lọ fi support another developed country tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ 90 billion naira nígbà tí Nàìjíríà ń ṣọ̀fọ̀ tí ò sí kankan fún wọn wọ́n kó 90 billion naira wọ́n láwọn kó lọ sí Saudi. Majority àwọn tó lọ síbẹ̀ láti apàdà rí fídíò wọ́n wà stranded oríṣiríṣi ló ṣẹlẹ̀. Ìwọ tó bá wá jẹ́ mùsùlùmí tọ́lọ́run bá bùkún ẹ̀ tó bá lọ fẹ́ ra Mẹ́kà fún yàn lọ́dún ẹ̀ ó sì kówó yẹn fún wọn kọ́ńdẹ̀ fi lọ fi ṣe business ìṣẹ̀dá wọn súre fún ẹ̀ wà ní irọ́ ni okay o. Hajj 2025 no concessions subsidy for pilgrims nakan ló sọ bẹ́ẹ̀. The National Hajj Commission of Nigeria has stated that there will be no concessionary rate or government subsidy provided for the 2025 Hajj. Ìjọba Tinubu láwọn òkòwò dànù mọ́ o. Ìwọ tó bá fẹ́ lọ sí pilgrim ti Israeli náà ti Kristẹni tó fẹ́ lọ wo egungun Pharaoh King Pharaoh ó fẹ́ lọ wo bone tó sì fẹ́ lọ wo ilẹ̀ mímọ́ níàn níbẹ̀ tó fẹ́ lọ sí ibi tí òkun pupa tó ti pín yà ìjọba Nàìjíríà láwọn olówó mọ́ o ìwọ ni kò mówó lápò ẹ̀ ìwọ tó bá fẹ́ lọ lè kò má ṣètánì tó fẹ́ lọ sí ilẹ̀ mímọ́ tó fẹ́ ṣe orí Tinubu ní kó kówó sápò ṣùgbọ́n mo ti ní good news fún wa àwa láàmọye ara wa Akéwùgbà Gold sì ti sọ ó láàmọye ara wa ní wàláì ilẹ̀ mímọ́ ti wà ní Nàìjíríà a ti discover ilẹ̀ mímọ́ ẹ máa fojú ara yín rẹ fetí ara yín gbọ́ bẹ́ẹ̀ ni ó wà lọ́yọ̀ state gbogbo ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá àsìkò ti tó tẹ́ máa yan ibẹ̀ yẹn láàyò nìyẹn o kì í ṣe mùsùlùmí nìkan gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì ilẹ̀ mímọ́ ti wà nílẹ̀ Yorùbá a ṣẹ̀ṣẹ̀ wá kówó lọ sí Saudi à ń kó lọ Mecca à ń kó lọ owó lọ sí Israeli kò sí ìyẹn mọ́ ẹ fi nǹkan lé kẹ́ fi ṣe tilé ẹ sèfò owó yẹn sí Nàìjíríà wà nírọ́ ni mò ń pa ó yá wá lọ wo fídíò yẹn fún rẹ kò jù bẹ́ẹ̀. wá bí báyìí ẹ súnmọ́ wa ń bí ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín. èmi ni Kúdírátù ìyàwó Tìámíyọ̀ Àgbàlójú ní Òkè Àgbò. ọmọ ìdílé wo ni yín. ọmọ ìdílé ilé Kóńgò ní Ọ̀jẹ̀tẹ̀ mo jẹ́ ìyàwó wọn ní Òkè Àgbò. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ fún wa nípa ìtàn tó rọ̀ mọ́ Òkè Aṣọdẹ yìí. Òkè Aṣọdẹ yìí jẹ́ òòṣà pàtàkì tó jẹ́ wípé ó kó ènìyàn mọ́ra kò sí ẹni tí ó lè gun Òkè Aṣọdẹ yìí láti wá ṣàdúrà mùsùlùmí ń gùn àdúrà rẹ̀ ń gbà ìgbàgbọ́ ń gùn àdúrà rẹ̀ ń gbà olórìṣà ń gùn àdúrà rẹ̀ ń gbà ọjọ́ tí Òkè Aṣọdẹ yìí táṣọdẹ yìí bá sì fẹ́ jáde èèyàn gíga gbàngbàràn ni aṣọ funfun ni ó wọ̀ lẹ́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  torí pé tí èèyàn bá pàdé rẹ̀ ẹ̀rù Ọlọ́run ọba yẹn pé ṣé èèyàn lélẹ́yìí ni àbí kí ni. àwa fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín
ǹjẹ́ ó ní pàtó àwọn ènìyàn kan tí wọ́n lè wá ṣeré ní ibi àbí gbogbo ènìyàn ló lè wá ṣeré ńbẹ̀? kò sí ẹni tí ò lè wá ṣeré ńbẹ̀ tí ẹ̀ ní pé kéèyàn kó má ṣe ìdọ̀tí síbẹ̀ kí èèyàn kí ó má ṣe ìdọ̀tí síbẹ̀. èwo ẹ̀ ni pé a ò gbọ́dọ̀ ṣe ìdọ̀tí sí gbogbo àyíká òkè Aṣọdẹ. bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ ṣe ìdọ̀tí síbẹ̀ kò sẹ́ni tí ó gùn tádùá rẹ̀ nígbà. ǹjẹ́ nínú ìtàn ààrẹ nìkan tó ti gòkè yìí rí tí ó dẹ̀ jẹ́ pé bóyá ó ní ìpalára? kò sí ọ̀nà kankan kò sí ìpalára pẹ̀lú anybody rí. a jẹ́ pé bókè ṣe wà yìí òkè ìgbafẹ́ ni ṣùgbọ́n nǹkan ẹyọkan tí òkè Aṣọdẹ ò fẹ́ ní ìdọ̀tí lẹ́yìn tó já sí pé gbogbo àwọn èèyàn lè máa wá káàkiri gbogbo àgbáyé láti wá gbafẹ́ ńbẹ̀. wọ́n ń wá láti ìlú òyìnbó láti wá gun òkè Aṣọdẹ yìí láti wá tọrọ ohun tí wọ́n bá ń fẹ́ níbẹ̀. wọ́n ń wá láti Àbújá láti wá gun òkè Aṣọdẹ yìí láti wá tọrọ ohun tí wọ́n bá fẹ́ níbẹ̀. àdúrà ń gbà lókè Aṣọdẹ yìí ó jẹ́ òkè kan tó jẹ́ òkè gbígbà àdúrà. ó dà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àwa rọ gbogbo ọmọ ìlú Ìlérò nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká gbé nǹkan tí a ní lárugẹ ẹ jẹ́ kí gbogbo wa máa wálé ká wá tún ilé bàbá wa ṣe. òkè yìí náà wà lára ibi tó wà náà lè mú ta lè máa fi yangàn káàkiri gbogbo àgbáyé lẹ́yìn tó jásí pé àwọn àlejò káàkiri náà wọ́n máa wá bá wa ṣe gbafẹ́ nínú ìlú yìí láti lè máa wá béèrè nǹkan tí wọ́n bá fẹ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tí wọ́n pé tó bá dórí òkè yìí o kí ẹlòmíì bá ṣàdúrà bẹ́ẹ̀ pé àdúrà adégbà torí gbogbo alámọ̀ pé nínú bíbélì nínú Quran ó ní bí àwọn wòlíì ṣe máa ń lọ sórí òkè wọn á dẹ̀ ṣàdúrà gbogbo nǹkan tó bá ń fẹ́ tó béèrè lọ́wọ́ Ọlọ́run á dẹ̀ ṣe fún wọn. nítorí náà mo rọ gbogbo ọmọ ìlú Ìlérò nílé lóko lẹ́yìn odi ipe gbogbo yín pátápátá ẹ jẹ́ ká wá gbé ìlú Ìlérò ní arugẹ. òkè Aṣọdẹ wà bíbà tí àwa náà lè sọ di nǹkan tí gbogbo èèyàn máa mọ̀ káàkiri gbogbo àgbáyé. lẹ́ẹ̀kan sí orúkọ mi ò yí padà I'm His Royal Majesty Ọba Wàsíù Oyèdélé Sàká olóko olóòlùjì ìlú Fẹ́mi lóye wà Elérò ti ìlú Ìlérò. ṣe ti wá rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ tá a bá pọ́n ibẹ̀ yẹn lé táwa náà ta decorate ẹ̀ tí Ọ̀yọ́ state Mákindé ọ̀tọ̀ ní nǹkan tó yẹ kí Mákindé ṣe ọ̀tọ̀ ní nǹkan tó máa ṣe tí Mákindé bá fọwọ́ sí tí ẹ̀yin Islamic ẹ̀yin mùsùlùmí Ọ̀yọ́ tí gbogbo yín kí ni mo tẹ̀ sọ gbogbo ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá tẹ́yin náà tẹ́ bá foríkorí tẹ́ mú ẹ̀tanú kúrò tí ó yẹ ò ṣe wípé àbòsí àti ojúsàájú ní ọ̀rọ̀ àjì ibi tí wọ́n discover yìí ọba ìkan lára àwọn ọba wa nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n lọ síbẹ̀ yẹn wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wa wípé kí ni kò sí àdúrà tó gbà ń bẹ̀ yẹn tọ́lọ́run ò gbà. Funny enough mùsùlùmí ló take care àwọn náà wà in charge of it ṣó tán kí la wá lọ sí ilẹ̀ mímọ́ Mẹ́kà ta lọ́nlẹ̀kùn máṣítánì bẹ́ẹ̀ má sọ wípé o wà nílẹ̀ Yorùbá o lọ sí ìlú onílùú o lọ́nlẹ̀kùn máṣítánì bẹ́ẹ̀ àṣítánì tilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ló ń gbé lẹ́kùn mọ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan tí ò dáa tó kúrò nílẹ̀ Yorùbá tó lọ sí ìlú onílùú tó lọ ń gbàdúrà wípé o Nàìjíríà o bóyá òǹgan ni ò jẹ́ kádùúrà Nàìjíríà gbà àti ilẹ̀ Yorùbá gan pàápàá torí Ọlọ́run tó wà bí ó dẹ̀ pé kò gbọ́ èdè tá à ń sọ bẹ́ẹ̀ kò ń ṣe fún tilẹ̀ Nàìjíríà ẹ̀yin ò ṣe jẹ́ ká pé ohun ilẹ̀ Yorùbá fún ilẹ̀ Yorùbá ká pé ohun ilẹ̀ Nàìjíríà fún ilẹ̀ Nàìjíríà tá a bá wá ní irú nǹkan báyìí ní ilẹ̀ Yorùbá ṣé kò yẹ kí ó pọ́n wa lé bó nígbà bá ṣe pé gbẹ́ ẹ̀nà ṣe ń bá pé táwa náà ẹ̀hún lẹ gbé lẹ́nu wúmà yẹn báyìí ó ní kò sí nǹkan tó irú àdúrà tó gbà ń bẹ̀ yẹn tí ó gbà èèwọ̀ ọbẹ̀ yẹn náà ni wípé ó ní láti máa mọ́ ṣe bí ilẹ̀ mímọ́ ló sá lọ sí Mẹ́kà tó fẹ́ lọ ná 10 million yìí ilẹ̀ mímọ́ náà rè ó rí fídíò yẹn bó ṣe mọ́ tíntín kò sí nínú fídíò yẹn mi rí nǹkan ìdẹ̀tí báyìí even ordinary tissue paper lásán mi rí bẹ́ẹ̀ tó jẹ́ sí wípé wọ́n ní ìgbàgbọ́ pẹ̀lú kinní yẹn màmá yẹn tún sọ wípé ọkùnrin gọ̀gọ̀rọ̀ báyìí ni tó máa funfun tó àwọṣọ funfun látòkè désàlẹ̀ tó ga gògòrò báyìí ẹ̀ẹ̀kan ló máa ń jáde lọ́dún kí la wá ń bá kiri ṣùgbọ́n ibẹ̀ ni kọ́kọ́ ni mò ń lọ ẹ jẹ́ tún sáré gbẹ̀yìn débi. Now this will mean that at the current exchange rate of over 1,600 per dollar, pilgrims who are usually required to pay at least $6,000 each may pay up to 10 million naira for the 2025 exercise. Tó jẹ́ sí pé tó bá fẹ́ lọ sí àjì lọ́dún yìí wàá máa ná close to 10 million naira or more than 10 million naira nínú rògbòdìyàn tó wà Nàìjíríà. Ibẹ̀ yẹn ni kọ́kọ́ ni mò ń lọ. Fídíò tí mo wá fẹ́ tún wá gbé fún yín yìí mo fẹ́ kó gbọ́ fún ẹ. Wọ́n rẹ̀ ní wípé nínú àwọn kan tó jẹ́ dìk fún wa rẹ̀ ní wípé
lẹ́wà náà ti create Ondo state kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ wa lọ́dọ̀ wa lóńdó àti wà nípò chairman Ondo West rí a nídìí ipò yẹn àwa Ondo Muslim community a dẹ̀ fi ń dá yín lójú lẹ́nìí pẹ̀lú ògo Ọlọ́run wípé bá a ti wá síbí wọ́n deliver Ondo fún iláyọ̀ àtàlàáfíà àmọ́ chairman Ondo West local government ẹ bá fẹ́ yẹ̀yàn síbẹ̀ mùsùlùmí la fẹ́ sọ̀rọ̀ mi yé báyìí sá ẹ bá gbọ́dọ̀ wa tóbi jẹ̀wọ́n kọ́lọ́run bá kó má ṣẹ̀jẹ̀ kárí yín pẹ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé bàbá wa Olúbàkà wọ́n ti sọ̀rọ̀ tó pọ̀ àdẹ̀ nífẹ̀ẹ́ máa duplicate ọ̀rọ̀ àwọn nǹkan tá à ń fẹ́ wọ́n ti sọ àwọn nǹkan tá a fẹ́ àti kọ́ síbẹ̀ yẹn nígbà tá a bá ní adájọ́ ní high court tó lọ bíi 26 tí ò sí mùsùlùmí kankan bẹ̀ interview tí wọ́n ṣe last mùsùlùmí òun ló ṣe dáadáa jù orúkọ rẹ̀ hàn bí àwọn ìgbà tí ó fi dàbújá wọ́n yọ torí pé àléyàn nígbà tá a dẹ̀ ti rí yín àti léyàn kò ní dá kí adájọ́ tí ń dájọ́ Lóńdó State tó jẹ́ 26 ká má lẹ́nì kankan bẹ̀ so àtàwọn èèyàn wá ń wò wá gẹ́gẹ́ bí ẹrú àdẹ̀ kì í ṣe ẹrú so àti yẹn bẹ́ẹ̀ ẹ bá gbégbèsè ń bẹ̀ ẹ dákun nítorí tọ́lọ́ orúkọ lọ́ọ̀yà tó ṣe dáadáa yẹn ó wà pẹ̀lú wa àtàwọn request wa tó tún wà ní ibẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé tí mo fẹ́ fi kún fún gómìnà wa ó ní wípé a ní permanent secretary tó jẹ́ mùsùlùmí méjì tó wà Ọ̀wọ̀ ló ti wá sọ́wọ́ nìkan ló jẹ́ gbogbo Ondo State ní ẹlẹ́ àti ní ní ẹni tó wá sọ pé mọ́tò pọ̀ ní títì kan béèrè pé ti ẹ̀dá ń bẹ̀ Ondo ò ní tábà sì ní abẹ́jẹ́ kó jẹ́ mùsùlùmí permanent secretary tọ̀ ẹnu àyànjú ọ̀rọ̀ ara yín wọn lákùrẹ́ náà ò ní àwọn mọ́tò Ondo báyìí àní ṣe gẹ́ẹ̀tì mi báyìí. ẹ jọ̀ọ́ ṣé nǹkan tí ẹ̀yin olórí ẹ̀sìn kankan tẹ́ fẹ́ sọ ilẹ̀ Yorùbá dì lélẹ̀ tá a bá sọ fún yín wípé ẹ jẹ́ kí gbogbo wa jọ sanwó agbẹjẹmọ́wọ́ èmi dára yèyé dára kọ owó lórúkọ ti tèmi kókókó èmi ò sí lára àwọn tó ń jẹjẹ ẹ̀sìn o èmi ò ní interest nínú ìjẹsìn mi ò ready láti support ẹ̀sìn kan against ẹ̀sìn kejì ìdí ni wípé oníṣẹ̀ṣe ó wà nínú ẹbí mi mùsùlùmí ó wà nínú ẹbí mi kristẹni ó wà nínú ẹbí mi èwo ni mo rí tì dànù kò sí àti wípé gan ìjẹsìn àbòsí ni èmi ò ní ẹ̀sìn kankan tí mo fẹ́ condemn fún ẹ̀sìn kankan ohun tí mo yìí tọrọ láti yọdún tèmi ti ń bá wọn dá sí ni wípé ẹ jẹ́ ká jọ gba ìfẹ́ láàyè ìfẹ́ ló lè mú wa la gbogbo rògbòdìyàn yìí kọjá kí là ń pè ní ẹ̀sìn à ń lọ àjì afẹ́ lọ ra afẹ́ lọ bẹ̀ afẹ́ lọ lẹ̀kùn má ṣètánì afẹ́ lọ gbàdúrà ṣùgbọ́n àwọn tó ń bá gbé ní inú ilé tó ti kúrò tó fi lọ sọ pé òun lọ sí ilẹ̀ mímọ́ ó wà píìsì ó ní ìfẹ́ wọn ó ní ìfẹ́ ilẹ̀ yẹn ó dẹ̀ lọ ń gbàdúrà ẹ̀dẹ̀ ṣé ọ̀pádùrà ń gbà bẹ́ẹ̀ mo kàn ń béèrè ni o ẹ jẹ́ ká gbọ́ nǹkan wa lẹ́nà náà wá wo fídíò tí o wò tán yẹn ìwọ náà wo nǹkan tí ìmáàmù yìí àbí ṣé ìkíní mi ìmọ̀ ìtàn jẹ́ ń bẹ́ àbí wọ́n láwọn ń ṣe ṣéwù ní Ondo State à ń pe ọ̀rọ̀ yìí lówè systematically ó ti fẹ́ máa márò wọnú ẹ̀ o bá a ṣe ń gé yín lówó lẹ́ ń bòrùka a ní ká má jẹ́ àjẹjẹsìn a ní ká má jẹ́ àgbẹ̀ ìjẹsìn láàyè nílẹ̀ Yorùbá torí tó bá délẹ̀ tán kò sí fámìlì ẹyọkọ̀ tí ò ní fara gbà kò sí fámìlì tí ò ní fara gbà bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣùgbọ́n ẹ wá o ẹ gbọ́ ọ̀rọ̀ tí màá yẹn sọ ó lọ bá gọ́fúnà Ondo State Ayédatiwa Lucky Ayédatiwa di Ondo State governor chief imam yẹn àbí imam wa sọ fún wọn wípé àtijọ́ tí wọ́n ti create Ondo State sílẹ̀ tó ti ń jẹ́ Ondo State mùsùlùmí kankan ò tí ì jókòó sí orí àpèrè local government chairman rí ìyẹn ní Ondo town adẹ̀gbọ́ téèyàn kan náà sọ wípé ní Àkúrẹ́ náà kò ṣẹlẹ̀ kí lẹ fẹ́ sọ ilé ayé dì í ọmọ ìyá sọmọ ìyálẹ̀ múra kankan wípé wọ́n ní láti kọjú ìjà síra wọn torí wọ́n jẹ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì mo ní wọn dáadáa ní sákò mi ọkọ jẹ́ christian solid christian ìyàwó jẹ́ solid muslim wọ́n ti bímọ àwọn ọmọ wọn ti dàgbà dáadáa wọ́n jẹ́ muslim name àti christian name ẹ jọ̀ọ́ torí ìjà ìsìn báyìí ṣé kí àwọn méjèèjì kọjú ìjà síra wọn ni ṣé kí ìdílé yẹn kó fara wọn ya ni torí àwọn bá yín sọ ẹ̀fẹ́ gbọ́ a ní kẹ́ má kẹ̀yìn fámìlì síra wọn kẹ́ má dá ìjà ìsìn sílẹ̀ ẹ tún ti wá ń gbé wọnú state ẹ wá ń gbé wọnú state ṣé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọjọ́ kan kò ní bọ́ sí wípé àwọn mùsùlùmí á wà nù mosque
ẹlẹ́sìn àbáláyé àti kìrìsìtẹ́nì wọn á wọ bẹ̀ tí pọ́npọ́ ṣé kò ní dojọ́ kan bẹ́ẹ̀ tí kìrìsìtẹ́nì àwọn àánú chọ́ọ̀chì táwọn máa ṣe program tí ẹlẹ́sìn àbáláyé àti mùsùlùmí táwọn wọ bẹ̀ tí pọ́npọ́ ṣé ẹ̀yin tí oníṣẹ̀ṣe ẹ̀ ní wà ní ìlédìí yín báyìí tí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí táwọn wọ bẹ̀ tí pọ́npọ́ ti kù mọ́ ṣé nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí náà ṣé ẹlẹ́sìn ni ká máa jà fún ni àbí èèyàn tó wà competent tó ní ìfẹ́ ilẹ̀ Yorùbá ìran Yorùbá àti mẹ̀kúnnù tá a ṣe nǹkan tá a fẹ́ ṣé bó ló yẹ kí ìwà àtẹ̀mí jọ máa jà fún ẹ tún ti gbé ẹ̀sìn wọ inú politics àgọ́dù kò tún ṣe yẹn nìkan ẹjọ́ níbi tó wá bàdé ó dẹ̀ pé wọ́n ti pín ilẹ̀ Yorùbá mọ́ra wọn lọ́wọ́ o ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó dẹ̀ pé kò tí ì yé ìwà àtẹ̀mí o ìmẹ́wàá ti ń ṣẹlẹ̀ lórí ìjà ìsìn yìí o ẹ̀yin tẹ́ wá wà lé ẹjọ́ ẹ bá mi kọ síbi comment section ó dẹ̀ pé wọ́n ti pín ilẹ̀ Yorùbá àwọn Islamic ibo ní state wo ní Islamic state ilẹ̀ Yorùbá ẹjọ́ ẹ bá mi kọ síbi comment section kí lè mọ̀ state wo ní ti Christian state ní ilẹ̀ Yorùbá ẹjọ́ ẹ bá mi kọ síbẹ̀ ti traditionalist náà nínú ilẹ̀ Yorùbá state tó bá dìmú ẹjẹ́ akọ síbẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ojú gbogbo wájọ máa bó last ni nígbà tí ogun yìí bá délẹ̀ tán oníṣẹ̀ṣe mo fẹ́ kó mọ̀ wípé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tú nǹkan oríṣiríṣi nínú ìṣẹ̀ṣe tó bá ka ẹrú inú ẹrú àbàjẹ́ o kìrìsìtẹ́nì tẹ́mi náà jẹ́ ìkan lára wa tó bá bẹ̀rẹ̀ sí ní tú nǹkan oríṣiríṣi tó tú iṣu désàlẹ̀ kòkò nínú bíbélì tó bá ka ẹrú inú ẹrú àbàjẹ́ o wọ́n á tú dé àwọn ibìkan tó jẹ́ wípé ìwọ́gàn ò ní lè stand ẹ̀ mọ́ mùsùlùmí mo ní tí wọ́n pẹ̀lú nǹkan tẹ́ ti ń bára yín pọ̀ online tí wọ́n ti ń tútùkùtù tí wọ́n bá tú kùránù dé ìsàlẹ̀ kòkò tó bá ka ẹrú inú ẹrú àbàjẹ́ kí ni gbogbo wa fẹ́ gbà nu gbogbo nǹkan tá à ń ṣe kí la fẹ́ gbà bẹ́ẹ̀ tí ilẹ̀ Yorùbá bá gbóná jẹunjẹun ṣé ẹ rí bòmí ìsálọ ni ẹ rí bòmí ìsálọ ibo lẹ fẹ́ sálọ kò sí kí ló ṣe wá ganan tá a gba ìfẹ́ láàyè à ń sọ fún yín kẹ́ gba ìfẹ́ láàyè ìṣẹ̀lẹ̀ tún fi ná mọ́ hatred kò sí wàhálà bá ṣe máa sọ fún yín láti ilẹ̀ ní tẹ̀ ní gbọ́ tó bá wá dójú ẹ̀tàn ìgbà yẹn lẹ máa bọ́ síta ẹ máa wá sunkún ilẹ̀ yíbò màmọ́ yìí nǹkan tó ń ní o àwọn ò tiẹ̀ rógún ìjà ẹ̀sìn a sì ti wá padà mọ́ nísìnyí wípé àwọn ará nọ́ọ̀tì àwọn ni wọ́n sponsor gbogbo yín wọ̀nyí adẹ̀wí títí ẹ kú ẹrù kẹkẹrù yín ẹ máa nà sí nọ́ọ̀tì kẹ lọ máa practice nǹkan tó ń ṣe ń bẹ àti Saudi ẹni rọ ẹ takú sílẹ̀ Yorùbá ẹ lè gbé bẹ́ẹ̀ lọ́rọ̀ kan ṣá ẹjọ́ ilẹ̀ mímọ́ ti wà nílẹ̀ Yorùbá báwo la ṣe fẹ́ upgrade ẹ o bẹ́ẹ̀ ni torí èmi fẹ́ lọ sí ilẹ̀ mímọ́ yẹn tí mo bá wá sílẹ̀ Yorùbá mo fẹ́ visit ibẹ̀ yẹn bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Yorùbá ṣe the time has come for us láti upgrade ibẹ̀ yẹn náà káwa náà ká fi yangàn bàbá ṣe gbé nǹkan wa fáwọn àwọn àgbáyé bẹ́ẹ̀ náà ṣe máa gbà wá ṣebí bó ṣe pé Mẹ́kà fún wa òun làwa náà ṣe ń gbé bó ṣe pé Israeli fún wa la ṣe ń gbé táwa náà bá pe tiwa náà bẹ́ẹ̀ wọ́n á bá wa gbé bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ á sì máa generate owó á tún buyì kún wa ìran Yorùbá we have all what it takes nílé ayé láti be the head bọ́ gbogbo ẹ̀ lákàn waste kalẹ̀ síbẹ̀ nǹkan tí ò lórí tí ò nídìí la máa ránṣọ mọ́ kò sí wàhálà mo tún ti sọ tèmi náà o orúkọ tèmi ò yí padà o Yèyé Dára Kòwé kòkòkò ó ní mò ń jẹ́ ǹjẹ́ o ti support brand mi mo ní ògbé ṣọlẹ̀ 2025 la wà yìí o òtún yìí mú èèyàn kan sínú èèyàn kan tẹ̀ mọ́lẹ̀ ó ṣe kinní kan ìjọmọye èèyàn tí wọ́n ti tẹ̀ mọ́lẹ̀ èèyàn kan sọ̀rọ̀ sí ẹ ó sọ̀rọ̀ sí yẹn ìjọmọye èèyàn tó ti sọ̀rọ̀ sí má jẹ́ kí hatred jẹ ọkàn ẹ̀ kò dáa ó máa ń dènà àdúrà kò dẹ̀ ní jẹ́ kó wà òkè ní tèmi o èmi ò bá wọn sí nídìí ọ̀tẹ̀ o mi ò bá wọn dégà àbòsí torí ọmọkọ ilẹ̀ Yorùbá ni mí ìwọ ńkọ́ má gbàgbé láti drop comment sábẹ́ fídíò yìí má sì gbàgbé láti bá mi like ẹ bá mi share kó kan gbogbo àwọn èèyàn wa lára ire o ire gbàgbà.